wá fẹ́ yànnàná ọ̀rọ̀ kan fún wa kí n tó parí kí n tó máa fi ìdúpẹ́ fún àwọn rọ́bítà máa fi parí prógrámù mi yìí lórí wípé àwọn nǹkan tí mo fẹ́ sọ síwájú wọn ni mo fẹ́ kókò láti gbé kí wọ́n bá wa kí n ká pa gbogbo rẹ̀ bọ̀ ká fi dúpẹ́. There is a lot of questioning and there is a lot of calls. Lobanika, a ò rí yín níbí, ẹ ò sọ̀rọ̀ níbí, a mọ̀ rí wọ́n lọ lé Ayélára, wọ́n lọ lọ Yunusa, wọ́n lọ sáàfin, wọ́n sì pín ní. I am not an intruder. Mo máa sọ fún gbogbo àwọn èèyàn. Mi ò kí ń tẹnu àbí ti mú bọ nǹkan tí kò bá kàn mí. But mo dúpẹ́ fọ́lọ́run wípé just a little, very very little nínú nǹkan tó mú mi involve ìní mo sọ fún àwọn bàbá wa ní rọ́bítà. Mo wá dúpẹ́ fọ́lọ́run wípé níbi tí mo gbé ti sọ́nà lórí ìjókòó iná ni mo ti ń sẹ́ndì PDF ìrìn àjò mi lórí ìrìn yìí ni mo fi hàn wọ́n. Gbogbo àwọn tó ń jáde tí wọ́n kú mi dàlúdàlú ní bàdújẹ́ ní gbogbo ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ tolówó àtàlágbára àtúníṣègùn àti babaláwo tí wọ́n ń gbé kárí lórí Subair Lobanika tó fi gbà tó ẹ̀kọ́ lọ́wọ́ ọba ni mo gbà lérò. Èmi náà nìyí tí ara bá ṣe mí níwọ̀nba wípé bóyá ibà fẹ́rẹ́fẹ́ àbí pé kìíní kan is a normal thing tẹ́gbẹ́ tó kan everybody tó kan gbogbo wa ni kò sẹ́ni tí Ọlọ́run bò lè pé kí time kan ó dé bá tí ó ní èdè ìsinmi ara ń fẹ́ sinmi. Ọfà yín kọ́ o oògùn yín kọ́ títí ẹni gọ́mẹ̀tà ti ń ṣe mí wàláhì ọfà yín kọ́ oògùn yín kọ́ torí pé kí ni wàláhì azim súnmọ́ ibi láìláìlá ìlàwà ìgbàgbọ́ mi sọ́dọ̀ Ọlọ́run ọba mi tó dá mi ìgbàgbọ́ mi sọ́dọ̀ Ọlọ́run ọba mi tó dá mi ojú ogun yín lọ ojú orí tẹ̀ ń sá lọ. Kí mo fẹ́ fà jáde fún àwọn èèyàn wa mo fẹ́ kẹ́kẹ́ kálọ̀rí mọ̀ ní pé mi ò ní yọjú mo dẹ̀ kọ̀ láti yọjú sí ilé ayé rárá àti láti yọjú sí ibi tí wọ́n gbé ti lọ pẹ̀lú Yunusa torí tí mo bá lọ síbẹ̀ ó sì kàn mí kìí ṣe nǹkan tó kàn mí ni kìí ṣe tó kàn mí pàápàá rárá láti pé kí n lọ. That is one. Secondly, ilé Ayélára láti pé kí n lọ sí ilé Ayélára yóò fẹ́ mọ́ ọjọ́ bí ẹni wípé èmi náà ni mo ń mislead wọn gẹ́gẹ́ bọ́n ṣe ń wí àkọ́kọ́ Ayélára o tí Lobanika bá ti ní mẹ́nu kúrò ńbẹ̀. Ẹ̀yin èèyàn èmi ò ní mẹ́nu kúrò lórí òdodo. Mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ yẹn dájú sáká mi ò ní mẹ́nu kúrò lórí òdodo. Tí ilé Ayélára bá sọ pé tọ̀ àwọn ṣe mọ́ ẹrù lé àwọn ti gbé fún Yunusa ọkàn wọn problem tí wọ́n nu ṣùgbọ́n èmi ò ní mú ẹnu kúrò torí condition tó fi jẹ́ kí mú Yunusa dúró l'Ógbómọ̀ṣọ́ church sí mọ́. Ní tí mo sọ fún yín ni pé condition tó fi mú Yunusa dúró sí Ògbómọ̀ṣọ́ kò sí mọ́ torí pé kí ni ó ti fẹnu yẹ̀yẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land ó ti fẹnu yẹ̀yẹ́ Islam ó ti fẹnu yẹ̀yẹ́ gbogbo àwọn aṣíwájú wa ta ní lójú ọ̀rọ̀ ti tẹ̀sìn. Then ó wá jáde wá ẹ má bínú kíní kan má bínú kí this guy is just a jester. So make sense kò make sense but ó tún padà ridicule àwọn followers ẹ̀ ni. Is this voice reasonable enough? Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tẹ́ bá ní mo fẹ́ trigger rẹ̀ kó bínú Yunusa tí ò bá tí ì bínú ó wù ọmọ àlè nìyẹn náà. Àìbínú Yunusa sí mi ń fi hàn yín pé ọmọ àlè ni. Èmi pẹ̀lú Yunusa ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ bọ́ ṣòkòtò ọjà ni. No, because I will never ever accept this apology. Ẹ̀gbọ́n náà sọ fún yín never ever accept this apology. Tó bá ní òun fi tàn mí ni òun fi prank mi ni kò lè prank èmi already. I am not going to forgive all what you have done to me unless tó bá gba due process tó fi ṣe mi ò kí sọ lọ́hùn. Èsì pé mo ní mo if tó bá gba due process tó fi ṣe one of the due process ni pé yóò padà lanu fún ayé kó sọ fún ayé pé ẹni tó ń sọ pé kò ní ìtumọ̀ láyé ní ìtumọ̀. Ẹni tó ń sọ pé ọmọ àlè ni wọ́n mọ̀ kìí sọ máa lè. Ẹni tó ń sọ pé ilé ọtí ni wọ́n ti gbé yóò sọ fún mi pé kìí sọ mùtí. Ẹni tó ń sọ pé criminal lòun pẹ̀lú kábíyèsí kò kí ń ṣe criminal. Tó bá sọ yùn ẹni tó ń sọ pé dàlúrú ni
bá padà sọ pé kì í ṣe dàlúrú mọ́ tó wá jáde tó sọ fáyé pé nítòótọ́ ni Subair Muhammad Taofik ń sọ wípé òun kì í ṣe ọmọ inú láyé rárá. I have forgiven him láyé lọ́run tí ẹnìkan kò tún nígbọ̀ kankan nípa rẹ̀ mọ́. Did you think I will not continue online? I will still continue. What will make me not continue online is something that I don't think I will be. Reason, because I am already online before this issue comes up. I'm already online before this issue comes up. I'm an analyst. At the same time, I'm into sojo. Then what do you expect? To see and keep quiet? I will never see and keep quiet. So I'm used to it already. If we think I'm looking like I'm catching fun, yes, I'm catching fun. I enjoy what I'm doing. In as long as if I'm going to bring out the truth and nothing but the truth in anything I'm doing. So mo ń fẹ́ kí gbogbo akéde kálọ̀rì mọ̀ wípé lórí òdodo ni mo gbẹ́sẹ̀ lé mi ò sì ní ká ẹsẹ̀ mi kúrò ńbẹ̀. So no Jupiter on earth will tell me pé mo bá rí nǹkan tó bá jẹ́ òdodo kí n mọ̀ sọ. Did you understand what I'm saying? No Jupiter on earth. No sọ fún pé mo bá rí òdodo kí n mọ̀ sọ. Unless if this my life will go. Ibi ilẹ̀ fọkàn sí pé ẹ̀mí wà ní. Ó ti lọ nǹkan. No! It's a spirit. Tó bá jáde ló kù. That's when you will enjoy yourself, but you will never have peace. Good. Ẹ̀yin bàbá wa, tí ẹ wá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọlọ́run Ọba kò ní balẹ̀ àti ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín jẹ́. Fún àwọn tó bá mọ lọ sí court, àti rí few. Mo ti lọ sí court several times, tí kì í ṣe pé direct cases mi, tí màá lọ rí jókòó láti lọ rí catch fun, láti lọ rí kọ́ ẹ̀kọ́ lórí ìrìn àjò ìgbésí ayé. In most cases, in most times. Nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ní court, ni pé tọ́tún bá rojọ́, tí ó sì bá rojọ́, adájọ́ wá pé okay, ẹ jẹ́ ká wá fún final cross examination. Eléyìí ó sọ tiẹ̀, ìdí tó ń fi rí pé lágbájá ẹ gbọ́dọ̀ lọ ní, àbí tó fi yẹ kí lágbájá lọ ẹ̀wọ̀n. Eléyìí ó sọ tiẹ̀, ìdí tó ń fi fẹ́ kó lọ sẹ́wọ̀n, bí ó bá tiẹ̀ lọ sẹ́wọ̀n, ẹ dákun ẹ ṣàánú wa, ẹ dínkù, ẹ ṣe ní fine kó má lọ ẹ̀wọ̀n. Àwọn lọ́yà méjèèjì wọ́n jọ argue, gbogbo wọn ti mọ ibi tí ó fall sí. Ẹ̀yin gan ti mọ ibi tí ó fall sí. But nínú cross examinations tí wọ́n tá a fẹ́ ṣe, nínú rẹ̀ náà lè tẹ̀ rí yìí, a sọ fún yín pé ọmọ àlè inú sà. Nígbà tí ẹ wá sọ́dọ̀ rẹ̀, àkọ́kọ́ tí wọ́n fẹ́ mú jáde fún yín ni pé ó ní òun ò lè sọ lineage òun ò ní pìtàn bóun ṣe jẹ́ online. Ó wá rí bẹ́ẹ̀ sí ń bẹ̀ mọ́, wọ́n wá kó lọ sí ilé ara lámọ̀ tí ọ̀rẹ́ ní tẹ́yìn náà ti gbọ́ pé kìí ṣe ara wọn, ọmọ ẹrú ni wọ́n, ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí ìtàn wọn ní o, mo bá misplace ẹ o. Ilé tí wọ́n ti gbà ní àlejò nu, inú ilé gangan ni wọ́n ti lọ rèé rẹ́ǹtì ilé fún, torí pé ọlá bẹ́ẹ̀ wọ́n rẹ́ nìkan nínú wọn lọ sí Mẹ́kà. Èyàn ò sì lè ṣe nígbà míì téèyàn bá bímọ tó bá pọ̀ jù, yóò bí wèrè, yóò bá sí wí, yóò bọ́lọ́gbọ́n, yóò bẹni tó gọ̀, yóò bí olówó, yóò bí tálíkà, yóò bí ọmọ àlè. Àwọn Aláàfin níjọ́ kan, lórí iṣu yìí náà làwọn Aláàfin, bàbá Kábíyèsí, Ọba Gandhi, Afọlábí, Ọláoyè Òròmọgẹ̀gẹ̀ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Wọ́n bí example kan wáyé pé àwọn wà pẹ̀lú àwọn lọ́balọ́ba kan, ìyẹn wọ́n sọ fún wọn pé no, ìjọta tí ọjà dé náà ní ta ti bí ọjà tẹ́ ti lẹ bàbá lóko pẹ̀lú wa, tán fi fàmí lásọ, tán fi fàmí ní aṣọ ya, fàmí ní bọ́tì ẹ̀wù tán fi fàájá. Ó wá ń sọ fún wa wípé even nínú àwọn lọ́balọ́ba wọ́n ti máa ń mọ ẹni tó jẹ́ ọmọ àlè nínú ilé, ṣùgbọ́n fún àlàáfíà pé kídìlé ọmọ dàrú, wọ́n máa ń ṣe sùúrù lórí ọ̀rọ̀. Wọ́n náà mú example ọba kan wá wípé ọba yẹn láàrin àwọn olóyè ẹgbẹ́ rẹ̀, ó mú ìrùkẹ́ rẹ̀ lọ́wọ́ ní sẹ́yìn lágbájá yìí ọmọ Balógun ni, sẹ́yìn lágbájá yìí ọmọ Aṣípa ni, sẹ́yìn lágbájá yìí ọmọ lágbájá ni. Nínú àwọn olóyè rẹ̀ pátápátá tó pé àwọn ni wọ́n ní ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ń pera wọn lọ́mọ ọba, tó ti hàn sí Kábíyèsí tí kò ṣe níjà, gbọ́dọ̀ ti pè wọ́n ní ọmọ ọba. Torí pé èyí tó jẹ́ orí adé kúkú ti wà ńlẹ̀, kò jẹ́ kán dara wọn láàmú. Àwọn eléyìí náà kàn mọ́ jẹ́ adé ṣe kìnnìkan ní adé ṣe kìnnìkan ní. Ó lè ṣe é ṣe pé kí wọ́n padà máa fi adé wọn máa fi ru àárù lọ́jà ni, torí pé ọ̀hún ni wọ́n jẹ.
ilé onílé náà pè ní ilé títí wọn ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lọ lórí wọnú ibẹ̀ yẹn. So nídìí èyí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tẹ́ bá rí kankan nínú àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń pera wọn lọ́mọ ọba tí wọ́n bá wà against àwọn àbí tá máa ń ṣe tó wù wọ́n nínú ìlú ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pàápàá nínú àwọn ọmọ àlè inú ilé náà nù tá ò létí ìṣe tá àti tọ́ka sí wọn pé lágbájá báyìí ọmọ àlè ni ẹ àmọ́ nínú ìṣesí wọn àti wà wọn náà mọ̀ wù ibi tí mo ń lọ ni pé Yunusa ti fi ìwọ ọmọ àlè ó sì ti fi hàn ẹ̀yin tẹ́ wá ẹ̀yin rọ́bítà fún ara yín nígbà tẹ́ rí ó sọ fún yín openly olóhùn ò lè pìtàn nulẹ̀ àwọn tẹ́ ò bá gbàgbé ẹ ò rí pé wọ́n sọ ọ̀rọ̀ nípa Yusuf Shitu ṣe ń pera ẹ̀ lọ́mọ ilé ayé lára we thank God wípé nínú ilé tán rẹ́ǹtì fún dọ́lọ̀ rẹ̀ jókòó Yusuf wá yọjú wọn ò tiẹ̀ bí dáa kó lóhùn ò ní yọjú torí pé he is on salary lọ́dọ̀ wọn is on salary ìtókù tó ń jẹ nìyẹn kí epo níṣẹ́ kan lápá tó ń ṣe ìtókù tó ń jẹ nìyẹn Nurudeen tó ti ń ṣiṣẹ́ òun gan-an tó ní wọ́n fi síbẹ̀ ó pẹ́ ó yá àwa yóò padà prove pé criminal ni Yusuf tí ò gbọdọ̀ wà lábẹ́ umbrella Nurudeen. Èmi am a bona fide member of Nurudeen mo dey contribute tremendously sórí Nurudeen tí ọba tẹ̀ tó kọ́lé àti ìwà àti ìgbà àtàyè gbogbo rẹ̀ mo filẹ̀ fún yín láti ìgbà kékeré mi that is proof lórí rẹ̀ ní just up till this moment tá à ń ṣe. Mo tún dá àwọn ẹgbẹ́ oríṣiríṣi kalẹ̀ tó yẹ pé à ń fi uplift Nurudeen níbi tí mo ti ń bọ̀ openly ọ̀rọ̀ tí gbogbo ayé ń wò báyìí ni ẹ bá mi jiyàn rẹ̀ even tí ẹ bá fẹ́ go against mi kó jáde kó sọ like I rightly say àwọn tó bá ṣe wà láyé nínú àwọn tó wà Nurudeen bàbá wa Abdul Aziz Yusuf tó yẹ pé olórí Jamaatul Nasr àwọn ní secretary Jamaatul Nasr Islam láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ń bẹ láyé wọ́n ti clock 100 ọlọ́run sì ní kama wà lẹ́lẹ́ni ẹ lọ́ọ́ de bí wọ́n léèrè tí wọ́n bá fi kọ́rọ́ fún yín mọ́sálásí Ògbómọ̀ṣọ́ wọn wà nínú àwọn tó wọ́n rán nínú àwọn entourage nínú àwọn youth tá mú ní Jos tá a kúnra wọn pẹ̀lú àwọn ìtàṣítọ́ ṣe àwọn tó ń lọ rí bá Adéọlá àti Adéṣekọ́lá tá a mú invitation lọ rí bá wọn pé a fẹ́ràn lọ́wọ́ lórí mọ́sálásí wa afẹ́kẹ́ kún wa lọ́wọ́ afẹ́kẹ́ ṣe kí ní afẹ́kẹ́ mọ́ wà nínú wọn tí mo dedicate ara mi fún Nurudeen ẹ wò pẹ̀lú pépà tí mo lè fi show yín but what I'm saying for now òní pé ẹ̀yin bàbá wa lẹ́yìn ìgbà tẹ́ kúrò tán ẹni tó lóhùn ò lè gbé àwọn family òun sórí screen àwọn tí wọ́n ń gba sálárì lọ́wọ́ wọn lábẹ́ wọn wọ́n gbé wọn sí orí screen àwọn ẹlòmíì fọwọ́ bojú wípé kámọ́ rí wọn nígbà tí wọ́n ń jáde bọ̀ wọ́n wá ń sọ fún yín pé àwọn youth àwọn tí wọ́n jọ ń dàdú nínú Ògbómọ̀ṣọ́ youth wọ́n ní àwọn náà wọlé bọ̀ yìí àwọn náà ń bọ̀ wáyìí àwọn náà ń tẹ̀lé bàbá wa ìmáàmù jáde bọ̀ wáyìí o àwọn ọmọ ilé ayélujára lọ́wọ́ àwọn wájú kí ló kàn Ògbómọ̀ṣọ́ youth nínú tó wà lẹ̀ in tó fi jẹ́ kó kẹ́yìn mi tí mo fi lọ rẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ ni pé èmi ni mo competition mo sì kọ reason mo fi competition mo sì kọ ìrìn àjò tó fà tí mo fi dẹni tó competition torí pé mo ti wọ́n wọn nígbà náà tẹ́lẹ̀ nígbà tó fi ṣe kíní ẹ̀pẹ̀ lábòsí mo ní ẹ̀rọ rẹ̀ sọ́ra tẹ́ ẹ bá ṣe kíní ìtẹ́ bá rò pé mú jẹ ẹ ò lè mú jẹ yóò bomi rango lẹ́ẹ̀mẹ́ta ẹ bẹ́ẹ̀ lọ bàbá àkàkọ yìí tí mi ò bá ti sọ tẹ́lẹ̀ ẹ bàbá rọ́bìtà ẹ jọ ìforíjì ń pé ohun mi le lórí ọ̀rọ̀ tí mo sọ yìí bí ṣe ń ká mi lára sí ni because I feel it mo rí bẹ̀rẹ̀ kí ní pẹ́pẹ́pẹ́ mo feel it èyí tí ń bà mí nú jẹ́ ni bàbá wa ṣe Ali tani jẹ́ pé bàbá bọ̀dá mi ṣe wà Ali bọ̀dá ni sí mi kò tó bí mi ẹ bẹ́ẹ̀ lọ ṣe Ali tí gbogbo òlú wo ló ní mà ó sì jókòó sí sábò sí lórí ìjókòó mo ní evidence lé lórí kíkí yóò tó dàrú báyìí tó gbé mi lọ sẹ́yìn ilé rẹ̀ ẹlẹ́rìí ń bẹ ni tó gbé mi lọ níjọ́ náà wọ́n wà tó ń wò wá lọ́ọ̀kan èmi ni mo máa tẹ fóònù mi tí mo lọ rí ìgbẹ́ ni wọ́n pè mí pé kí n máa mọ lọ sékù ṣébi tí mo ní wọ́n gbọ́ ní kí n máa lọ síjọ́ kẹta sékù orí mi ló gbọ́mọ̀ sọ because ara mi kọ àbòsí I have to live it I thank God wípé ìtàn tán ní ká má pa àwọn fúnra ara wọn tí ń fọ ara wọn pàtàkì jáde nísìnyí torí ìtàn yìí náà ni pé alábàjá ìjọ tí mo ti lọ rẹ ṣe interview pẹ̀lú Flip TV mi ò lè gbàgbé ìjọ tí mo ti ṣe interview pẹ̀lú Flip TV I paid my money èmi I pay sponsored program ni I pay for the program tí mo ti jáde tí mo ti lè mú ìtàn wá pé ilé yìí ò kí n jẹ àbí àwọn ilé yìí wọ́n ṣì ìmáàmù gbé ni àwọn kọ́ ni wọ́n ní tí mo ti sọ àti tọ́nà ní ti ń target mi wọ́n sì padà gbé mi we still have the case in the court this thing wọ́n jáde síta wọ́n sọ fún yín pé àwọn ń wá ìṣọ̀kan ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sì bọ́ síta wọ́n kó àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nínú àwọn ọmọ tí wọ́n kó ní ìsìn agbọ́ wípé
ọ̀la ni wọ́n kó wọn lọ sí Ìbàdàn wọ́n ẹ̀sẹ̀ kó wọn padà wá s'Ògbómọ̀ṣọ́ láti pé kí wọ́n wá gbé wọn sí court níbi kí wọ́n wá sí court níbi kí ni wọ́n lọ ṣe ní Ìbàdàn láti pé wọ́n fẹ́ lọ punish àwọn ọmọ yìí igbó wọn nírẹ́ ni dúró fún wọn. And to God be the glory, the same àwọn ọmọ yìí náà ló ti ń bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ níṣẹ́ àwọn ọmọ ọlọ́mọ ń lọ wọ́n wé ilé wọn wọ́n dá wọn dúró ó dìjà ó di gbogbo ẹ̀ àwọn ọmọ méjì já láàrin ara wọn ayé tó kò sí wọlé ìlú Ògbómọ̀ṣọ́ náà níbi káwọn èèyàn jáde bẹ́ẹ̀ fi lọ́ọ́ di mọ́ fọlọ́pàá kóra ayé ọmọ lágbájá gbé ọmọ lágbájá but lórí ọ̀rọ̀ Yunusa ní sọ ti take everybody wait we become enemies of each and every one of ourselves. I need láti béèrè nínú ìdílé kọ̀ọ̀kan mo lọ sọ́dọ̀ ọ̀kan náà àwọn aṣojú wa lójú ọ̀nà tẹ̀sìn kí n tó máa bọ̀ wá síbi ìgbà tí wọ́n sọ̀rọ̀ bí àwọn ṣe ń fi pẹ̀lú family wọn it was so bitter. It was so bitter. Not to talk of even myself. Emi girlfriend and me pass through. Every day. Tẹ́ bá ti náwó síbi ẹ wá tó penetrate lọ rẹ máa wọnú ìdílé àwọn yẹn. Ọlọ́wọ́ bá ìdílé ẹnìkọ̀ọ̀kan yín jẹ́ pẹ̀lú ìdílé onídìílé tẹ́ ń bá jẹ kálẹ̀ káàkiri. Kí ló dé? Èyí tẹ́ ṣe kò tẹ́ yín lọ́rùn ẹ̀ tó wà lọ rẹ máa wọnú ìdílé onídìílé kálẹ̀ káàkiri pé èyí lágbájá ń bú mi. Làkà tó sì bú yín. Wọ́n máa ń ba ìdílé onídìílé jẹ́ kálẹ̀ káàkiri. Wọ́n wá dìde wọn ní àwọn wà àlàáfíà fún lù níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àlàáfíà náà ni Yunusa ti ń sọ pé a wà lórí kẹ́ẹ̀gì gunpowder wọ́n sọ̀rọ̀ àlàáfíà wọ́n sọ̀rọ̀ gunpowder wọ́n sọ̀rọ̀ àlàáfíà a sì wà ní kóòtù pẹ̀lú wọn wọ́n sọ̀rọ̀ àlàáfíà kóòtù mìíràn tó fẹ́ wọ̀ lọ́la yìí wọ́n sọ̀rọ̀ àlàáfíà àwọn bàbá tó ní ẹ̀tọ́ gan wọ́n ti wà ní kóòtù ní ìsọtìlélọ́dún kan àtààbọ̀ wọ́n sọ ọ̀rọ̀ àlàáfíà wọ́n ti pinpoint àwọn nǹkan tó dúkù tó fẹ́ gbé sálàáfíà kálẹ̀ ń tàn àwọn ẹni tó ti sórí burúkú tẹ́lẹ̀ ọ̀tọ̀ ọmọ sọ fún yín pé tí mo bá ṣe kí ni kí n sórí burúkú òun gángan ọkàn rẹ̀ ti sọ fún un pé olórí burúkú lòun ẹni tó kù tó mú mọ́ra lókù tí wá kiri what do you mean kí ni nǹkan tẹ́ ká gbà lérò mi ò kí ń ṣe àfà pọ̀tọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ lára àwọn àfà wà láìtàlá ọjà wà lẹ́nu pé a lè mọ irú eléyìí àṣẹ yóò tẹ̀ mọ́ sojú wa tá mọ̀ rí live and direct pé ó padà mọ́ ṣẹlẹ̀ ẹ̀yin bàbá rọ́bítà adúpẹ́ fọlọ́n pẹ̀lú ní àdúyìn ọlọ́wọ́ wọlé ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam yóò wọlé abẹ́tù àti yóò wọlé Quran Karim gbogbo ṣíṣe yín nílé ayé yín pátápátá ọlọ́wọ́ bá kò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ ẹni tó bá ti ní máìndì àkòsí lọ́kàn rẹ̀ nínú gbogbo yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òpó kò ṣe ti tiwa kò ṣe ti tọ́lọ́ gbogbo ẹni tó bá ti ní ẹ̀mí àbòsí ní orí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí Ọlọ́run ẹ má ṣe ti Subair Lobanika èmi mọ competition mo ti sọ́ra mo ti sọ fún gbogbo ayé reason mo fi kọ́ torí gbogbo gbàgbé mo fi sọ máa mo fi sọ wọn pé kí ni wí kí ni ṣe kí ni blogger ni ní ìṣe Ọlọ́run sọ pé ká alhamdulilayi àṣẹ́mi náà jẹ́ nǹkan kan nínú ayé alhamdulilayi rabbil alamin àṣẹ́mọ jẹ́ nǹkan nínú ayé kó tó di pé padà gbọ́n máa wo gbogbo kí ni tẹ́fẹ́ máa wò lọ́kọ̀ọ̀kan síra wọn àwa ń sọ fún yín pé láti ọ̀la lọ ẹ ó bẹ̀rẹ̀ sí máa rí àwọn hútúbà rẹ̀ lórí múmbà yìí àtẹ̀yí tó fi ń bú bàbá làdáni tó fi ń wọ́n lẹ́gbẹ̀ẹ́ lórí múmbà yìí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a sọ tí ń sọ pé wọ́n máa ṣe wáàdí mo ti ṣe kí ní 150 something èmi ti ṣe fídíò 260 something mo ti ṣe fídíò 260 something níwọ̀n ọ̀pọ̀ ọdún yìí but I want to tell you one thing tó padà lọ sórí YouTube fídíò tí mo ti appear tí mo ti ṣe pẹ̀lú most of this TV station ó ti lé ní 1000 nígbà náà I'm not standing on my own I assist people to build their network béèrè wò I will give you phone number kẹ́ béèrè lọ gbogbo àwọn Flip TV nìkan mo assist wọn ni I don't mi ò ní interest lórí rẹ̀ ní ṣíṣe gbogbo nǹkan tí mo ṣe kí ni mo sọ 2013 go and check my account 2013 ni mo ti ní account yìí I'm not interested at all I'm not torí mi ò ṣetán láti mọ̀ sí pé lágbẹ́dá ìyìn ṣetán láti mọ̀ pààrọ̀ irọ́ náà fi ń jẹun làwọn bloggers fi ń jẹun ètè náà fi ń jẹun I'm not ready to do it but I decided to do this kẹ́sí pé lórí irọ́ nítorí pé ó dá mi lójú pé gbogbo nǹkan tí mo sọ láàrin ìbẹ̀lẹ̀ Ọlọ́run ọba ni so I'm not ready to beg you to share I'm not ready to beg you to make comment I'm not ready to beg you to like I'm not ready to do that tí ọ̀rọ̀ tí mo máa sọ tó bá dẹ lójú tó bá rí pé ọ̀rọ̀ tí mo sọ tó bá dùn létí rẹ̀ tó dùn gbọ́ lọ́la tó bá dọ̀tún látún wò tó máa jí ẹgbẹ̀lẹ́ nìkan wàá gbé sí tí mo bá sọ nǹkan tí mo bá pa irọ́ fún ọ tó gbọ́
tó dùn mọ́ ẹni tó jẹ́ pé irọ́ ni mo bá pa fún kọ́lọ̀ bá kó fi yàrá kó fi jẹ yìí just follow what I'm telling you. àwọn tí wọ́n sọ tí wọ́n náà pé kí wọ́n sọ bẹ́ẹ̀ fúnra ara wọn pé èmi ò tí wọ́n bá fi parọ́ fún yín kí mọ́tò kọ̀ pamílà rìn lóméjì sísìn tẹ́yìn lẹ́ ń bá ń parọ́ ẹ sọ bẹ́ẹ̀ pé tẹ́yìn lẹ́ ń bá ń parọ́ kí mọ́tò kọ̀ rọ́ọ̀lù yín láàrin ìjọ méjì èmi sọ tèmi because I am sure what I'm saying ẹgbẹ́ dogun náà nílùú at all cost ẹ̀ ń wá ogun ní gbogbo ọ̀nà why àwọn ètò ìṣẹ̀lẹ̀ sí wa tẹ́lẹ̀ tó jẹ́ pé ogun tó ti ṣẹlẹ̀ sí wa ègún tó wà nílùú yìí a ò tí ì sáré pé bó la ṣe fẹ́ yọ ègún àwọn ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ tó ti dálẹ̀ lára wa ẹ̀ tí wọ́n fẹ́ pílánù mi wípé kọ́ mọ dìde ẹ̀ níbẹ̀rù ọlọ́run ọba ẹ̀ wà tàrí ọlọ́run síwájú ẹ̀mọ̀ fi parọ́ fáwọn èèyàn Fìràáúnà náà fúnra ara rẹ̀ ó ní bí ṣe mọ́nà rẹ̀ tọrọ àforíjì lọ́lọ́run náà lọ́wájú ọlọ́run ọba ṣé Fìràáúnà lẹ́yìn náà ni ẹ̀ bàbá rọ́bítà ọlọ́run bá wọlé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tí ó bàjẹ́ lọ́la ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá ní àníyàn dáadáa fún bíi dáadáa yọmọ bá ẹni tó bá ní àníyàn aburú fún inú nínú gbogbo yín ọlọ́run bá yóò jẹ́ kí aburú nǹkan mọ̀ bá ìfi gbé yín sí pé wallahi tallahi súnmọ́ bí láyé lẹ́sẹ̀ láyé tí wọ́n bá jẹ́ kó ń bá fi yájú sí yín gbogbo ìyàtọ̀ náà bá máa fi jẹ kèfèrí ọlọ́run nìkan ọlọ́run bá kó fi jẹ ni mi ò fi àgbèrè sí yín wallahi mi ò fi ṣàgbèrè sí yín bí àánú ìlú ìṣe ń ṣe mi bí irú ogun tó ti já ìlú bí tí position tó Ògbómọ̀ṣọ́ wà mo fi ọlọ́run bá búra fún yín pé tí ẹ bá wà pẹ̀lú Ògbómọ̀ṣọ́ tàbí tó wáyé pé bá tẹ̀lé kí ni lódodo bó ṣe ń tẹ̀lé ni wallahi tẹ̀lé ẹ̀mọ̀ bá Ògbómọ̀ṣọ́ sun ẹkún ni ewu lẹ́ ń gbọ́ nínú ọ̀rọ̀ ní ìsìtọ́ ọmọ ìyá ilẹ̀ nu ẹ lọ́ọ̀rẹ́ ewu ń gbàdá wá jókòó pẹ̀lú ọgbẹ́ kámọ́ jókòó kámọ́ sọ̀rọ̀ kí ló dé tí Mọ́gàjí ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé nínú gbogbo fídíò kan ṣe kí ló dé tí Mọ́gàjí wọn ò tí ì jáde ẹni tí wọ́n pè ní Mọ́gàjí wọn kí ló dé tí ò fi tí ì jáde kó ti sọ̀rọ̀ ẹni tó ń pè Mọ́gàjí tó ń gbé kálẹ̀ káàkiri kábíyèsí tó fẹ́ help ẹ̀ wọ́n tó pè Mọ́gàjí pé wọ́n ló dé help bọ̀bọ̀ yìí o báwo ló ṣe lè ṣe tó fi sọ fún gbogbo àwọn fámìlì kankan tó fi convince wọn tó fi ṣe kinní kan tó fi gbẹgbẹ kinní kan ẹ béèrè lọ́wọ́ ẹni tó pè ní Mọ́gàjí nígbà tó ń padà tí wọ́n sọ fún kábíyèsí ní kábíyèsí ọ̀rọ̀ kan máa bẹ̀ wọ́n kọ́ ní nǹkan tó ń wí òun mọ̀ pé ìṣẹ́ ló ń dà wọ́n láàmú tí kábíyèsí bá fún òun ní 20 million naira wípé òun mọ̀ bó wọn ṣe disburse 20 million naira ẹ̀ gbogbo táwọn wí ní ó die off nínú 20 million tó bá fún èyí tó fi gbé àwọn èyí tó fi tí ọ̀pọ̀lọpọ̀ mọ́lé ní wọ́n kálẹ̀ káàkiri ńgbà náà despite the fact that this guy is not telling us he's not fooling us láti máa sọ báyìí pé òun ti kọ́lé òun ti ra mọ́tò òun ti ní gbogbo tóun ní la ilaha illa Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam nígbà òun ti kọ́lé òun ti ní gbogbo nǹkan tóun fẹ́ ní kó tó wá sóko máa sọ wallahi tallahi láàrín tó láàrín ká síbi nìbọn túmọ̀ bí láyé lè sí láyé ìlàwọ̀ ò ní bọ́ lórí ìyá irọ́ tọpa yìí ìwọ tó wọ́n dá sọ̀rọ̀ lọ́rùn ló gbọmọ̀ sọ mọ́tò kan fi gbé ọwọ́ gan èéfì tí mọ́tò yẹn yọ báyìí tí èèyàn bá ilé fi símú rẹ̀ kàtà tó mọ oṣù méjì kò tí ì bọ́ lọ́wọ́ sísìn ìwọ wá dé nìsí wọ́n ní wọ́n ti kọ́lé wọ́n ti gbogbo tó padà lùzì nìyẹn torí lọ́lọ́pàá owó mọ́sálásí wa tó ń gbé àtọwọ́ òdu tó ń gba ibi tó ń kó lọ nìyẹn èmi yìí ti mọ̀ tí pé mo ti sọ fáwọn èèyàn wọn ò gbọ́ ni mo pariwo wọn ò gbọ́ ṣé gbogbo àṣírí ní ìsìn ìdí ọ̀sẹ̀ wọn sọ̀rọ̀ sọ fún wa pé ìwọ ti kọ́lé ìwọ ti ṣe kíni ìwọ ti ní gbogbo tó yẹ kó ní sọfọ́nà ọba pé tó bá jẹ́ pé ní tòótọ́ ni kọ́nà ọba kó jẹ́ kó mọ ẹ lọ́wọ́ tí èyí bá ṣe tòótọ́ láàrin ìsìn sọ́dún tí bọ̀ kọ́nà ọba kó jẹ́ kí gbogbo lẹ̀ kọ́ parun mọ́ ẹ lọ́wọ́ ìwọ tó dénú jẹ́ pé tó dénú kan fẹ́ ṣe kó mọ gà àti ṣe kó mọ ní problem fẹ́ bisikíìtì lọ hábàwọn èèyàn bisikíìtì lọ hábàwọn èèyàn ọwọ́ adélé tẹ́lẹ̀ ṣe ìdẹ́ wọ́n gbé ní ìṣàwọn àwọn tó wọ́n kọ́ ẹ̀ tó ń fún ẹ lówó tó ń ṣe gbogbo ẹ̀ ọwọ́ ti ní wọ́n ti safeguard ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn rọ́bìtà ṣẹ́ráwọ̀ tọrọ kiri ká abẹ́rẹ́ tọrọ kiri ká àwọn tó ń lò kiri nìyẹn ìwọ́ adélé ní ìṣètò pé fáwọn ọmọdé sírọ́ ni mò ń pa àwọn padà tó píríntì ẹ̀ jáde kìí ṣe bíi tẹ́lẹ̀ Zubairu Muhammed táwọn ìkúndù sọ ilé ètò pé rọ ni àwọn tó ń gba sálárì lọ́wọ́ ẹ láti pé ká fi dàlúrú àti rí wọn a ò lè mọ gbogbo wọn tán àti ní fíù nínú wọn lọ́wọ́ a ó padà publish wọn jáde tẹ́lẹ̀ fún wọn sọ fún mi pé tí ẹ ò bá sọ́nà orí ibi tẹ́ fi ja Ògbómọ̀ṣọ́ lógun láti fi ja yín lógun ẹ jà wá lógun on social media àwọn náà wá bẹ̀rẹ̀ tiwa ní ìsìn wallahi ta'ala gbogbo àwọn tó dákẹ́ tẹ́lẹ̀ gbogbo wọn ti dìde ní ìsìn we will fight it out with you and you are going to see it unless you leave this town Yunus say some Ògbómọ̀ṣọ́ àlàáfíà tí a bá fẹ́ torí pé Yunusa àti àtàwọn tán kó kálẹ̀ káàkiri eré tán fẹ́ sáré wọn fẹ́ dá ogun lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kó lè bá spread kó lè ẹ̀yin ìlú yòókù tẹ́ wà tẹ́jẹ́ Yorùbá afẹ́kẹ́ ẹ máa wo nǹkan tá à ń sọ yìí ẹ wo fínífíní ẹ ó mọ̀ dáadáa pé ọ̀rọ̀ tẹ́mi Subair Muhammed Taofik sọ wallahi tallahi kò sí lọ níbẹ̀ gbogbo àjẹ́ndà burúkú náà fẹ́ fọ́ Yorùbá látara àwọn ti fẹ́ lò ẹ má jẹ́ ká gbà fún ọkọ̀ máa hijack Boko Haram sọ pé Boko Haram ní jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ní bó ṣe bẹ̀rẹ̀ náà ebe
káwọn kan náà ẹja kẹ wọ́n dúró de eléyìí náà láti kọ́ wọn ẹja kẹ o àmọ́ pẹ̀lú gbọ́ ọlọ́run ọlọ́run ní fún yín ṣe. bàbá kábíyèsí ọlọ́ọ̀ba kò ní jọ yín lóye kódà bọ̀ pẹ́ńtọ́ bá ní kẹ́ kó níbẹ̀ pẹ̀lú gbọ́ ọlọ́run pẹ̀lú ọlọ́run yóò àtẹ̀mọ́lẹ̀ kú ni torí pé lórí òdòdó rẹwà torí pé kò sábò sínú ayé kò sábò sínú ìsọ̀sí yín bàbá rọ́bítà ẹ má bínú mi ò fi táìmù láti pè kí máa tún padà kí máa kí yín máa sì bẹ̀ yín láti pé kẹ́ ẹ dákùtò rẹ ẹ má jẹ́ kí Islam ó bàjẹ́ ẹ má jẹ́ ká sọ Ògbómọ̀ṣọ́ lórúkọ torí bí táwọn ti fẹ́ báálẹ̀ ní ìsìn látara Ògbómọ̀ṣọ́ láti fẹ́ sọ pé Islam ó ti di nǹkan mi l'Ògbómọ̀ṣọ́ tí Ọlọ́run bá kẹ́kọ̀ọ́ pọ̀lọpọ̀ ní kẹ́ jáde kẹ́ wá bá wa nísìn nígbà táwọn èèyàn wá make representation mú rí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn tán mi nígbà tí kíní yẹn sì ń bá tí fi hàn pé kíní yẹn ń bá àwọn nínú jẹ́ pé kíní yàtọ̀ sí nǹkan táwọn ń gbé bọ̀ Ọlọ́run ní bàǹkà kan yẹn jẹ́ o Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam the truth still remain Yunusa your apology is hard but not accepted your apology hard not accepted ẹ̀yin ọmọ tí ẹ máa bú mi ẹ kú àlejò mi mo tún ti dé padà ara ló fẹ́ sí mi lẹ́ẹ̀ fi gbúrò mi mo sì mọ̀ pé pẹ̀lú eléyìí tí mo ṣe ní ìsìn ẹ tó tètè bọ́ sórí ẹ láti pé kẹ́lẹ́ bá tó fi rí share comment like tóró ti fẹ́ di tẹ́ ti fẹ́ ti máa fi jẹun I don't care tẹ́lẹ̀ ni mo sọ pé màá pík eléyìí tí mo pík àwọn fóònù mo pé nígbà táyé ti bá mi rí ayé ti mo lóòótọ́ ní ìsìn bẹ́ẹ̀ mi gan ò ṣépè fún yín mọ́ àwọn tí wọ́n ń wò wọ́n sọ pé àtúlórí burúkú lọ́mọ yìí àtúlórí burúkú làwọn kìíní wà láì tẹ́lẹ̀ àwọn tí ó sọ bẹ́ẹ̀ fún yín asáwọn olórí burúkú ẹ ti gbàgbé ni ẹlẹ́mì mọ́tàlẹ̀ mọ́sálásí mọ́tàlẹ̀ yìí ló wà ní ká ti gbé nọ́mbà jáde ó ti gbé nọ́mbà báńkì jáde tó mọ̀ fi tán gbogbo ti fẹ́ mọ gbowó yìí ẹ ti gbàgbé ni lọ́ba ní ká ti parapọ̀ iná ń talẹ̀ yìí ẹ máa bọ̀ ẹ ti gbàgbé ni ilé ọtí náà ti mú ẹ máa bọ̀ ẹ ṣáà fi jẹun wàláhì Ọlọ́run bí kálukú yín Ọlọ́run ní sípẹ́ eléyìí ò kí ṣe èmi nu Ọlọ́run ẹ̀yin nu Ọlọ́run bàbá rọ́bítà ajínigbé ara yọmọ báyìí ní gbogbo gbà ibi tí rọ́bítà ti bẹ̀rẹ̀ Ọlọ́run bá kò ní jẹ́ kó parí dí gbàtí Ọlọ́run bá fẹ́ káyé ńlẹ̀ torí pé iṣẹ́ dáadáa ni tí ò gbọdọ̀ bàjẹ́. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.